bọ̀ wá rí bí àwọn ọba kan nílẹ̀ Yorùbá wọ́n sọ̀rọ̀ òdì sí ìṣẹ̀ṣe lórí ayélujára kí lè sọ sí sà. àwọn yẹn ìwọ̀n yìí ń ṣọba. Ọba tó bá ti sọ̀rọ̀ sí ìṣẹ̀ṣe kì í ṣọba. Ṣé ń gbọ́ àlàyé mi? Ẹni ọba nílé ayé yìí tó bá ti ní ìṣẹ̀ṣe ò dáa, ó ti sọ pé orírun ẹ̀ ò dáa nìyẹn. Ọba tó bá ti sọ pé kò sí irun mọ́lẹ̀, kò sóhun gangan. Ọba tó bá ti ní kò sóhun òòṣà, kò sóhun gangan. So àfọba tí ò bá yé, tí ọpọlọ ẹ̀ bá ti dàbí pé ó ti ń lọ sódì, ló máa sọ wípé kò sí nǹkan tí wọ́n ń pè ní ìṣẹ̀ṣe. Ọba tó bá ń ṣàṣìṣe lọ́wọ́ ló máa sọ wípé kò sí ìṣẹ̀ṣe. Nítorí pé nílẹ̀ Yorùbá tá a wà yìí, ìṣẹ̀ṣe ni wọ́n fi tẹ gbogbo ẹ̀ pátápátá. Kò sí ìlú tí wọn ò dá ifá ẹ̀. Wọ́n ní Ọ̀rúnmìlà pé ó wá